Níṣe ni ìròyìn náà ló ń lọ lórí ẹ̀rọ ayélujára tí àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ ìràwọ̀ olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹtọ́lá tí wọ́n ń sọ̀rọ̀ wípé nǹkan ńlá nǹkan dùnú ni yóò jẹ́ fáwọn nígbà tí wọ́n ní Alhaji Wasiu Alabi Ọdẹtọ́lá tó pè yẹn mọ̀ sí Pasuma tó jẹ́ gbajúgbajà olórin fújì lẹ́yìn ó ti múra láti ṣègbéyàwó kó fẹ́ ìyàwó sílé lẹ́yìn tó pé ọmọ ọdún márùnléní àádọ́ta 55 years of age. Kì í ṣe ìròyìn mọ́ wípé Alhaji Wasiu Alabi Pasuma bó tilẹ̀ jẹ́ kó ti bímọ dáadáa kò ní ìyàwó sílé tó jẹ́ pé àwọn obìnrin míì inú wọn kàn bí ọmọ fún un. Ṣá o, ní ìgbà kan lẹ́yìn inú ìròyìn ti jáde pé Pasuma àti ẹ̀fẹ́fẹ́ gbajúgbajà òṣèrébìnrin ní Ronke Odùsànyà tó pèyàn mọ̀ sí Flaky Ìdòwú ṣùgbọ́n tí ọ̀rọ̀ ìgbéyàwó ààrẹ méjèèjì tó padà dàrú tó forí ṣánpọ́n. Nígbà kan tó wà wọ́n ní Pasuma ń fẹ́ Jaiye Kuti gbajúmọ̀ òṣèré tíátà ṣùgbọ́n tó jẹ́ pé ìròyìn ẹlẹ́jẹ̀ tó ní ilé náà nígbà tó yá wọn ló tó ń fẹ́ gbajúmọ̀ òṣèré tíátà ní Ìyábọ̀ Òjó ṣùgbọ́n tó jẹ́ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ní ìyẹn náà bọ́ sí. Ní báyìí nígbà tí Pasuma tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó ní ìyẹn mà tún bí wípé ìgbà wo gan ló fẹ́ ṣe ìgbéyàwó. Pasuma ní ṣé lọ́jọ́ orí òun ni ó yẹ kí Ìyábọ̀ Òjó máa béèrè irú ìbéèrè náà. Ó ní ìbéèrè yìí láti nǹkan bí 20 ọdún sẹ́yìn làwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ òun gbogbo gbà ṣùgbọ́n ó ní kán tiẹ̀ fún òun láyè bóun bá ti ṣe ayẹyẹ ìrántí ọdún kan ikú ìyá òun tí yóò pé ọdún kan nínú oṣù kẹrin ọdún yìí ènìyàn yóò tiẹ̀ tó wò bóyá òun fẹ́ ṣe ìgbéyàwó tàbí bẹ́ẹ̀ kọ́. Nínú ọ̀rọ̀ ẹ̀ Pasuma ní lẹ́yìn ìrántí ìyá òun ọdún kan náà ìròyìn yóò tó mọ̀ bóyá ọ̀rọ̀ ìgbéyàwó ló kàn tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ Pasuma wípé bó tiẹ̀ jẹ́ pé Pasuma ń ro ọ̀rọ̀ náà táwọn ọmọ ẹ̀ sì ń bá sọ̀rọ̀ wípé kó rántí ọjọ́ ogbó wípé bí àgbà bá dé yóò nílò ẹni tí ó máa tọ́jú ẹ̀ èèyàn pé kó wá obìnrin kan tí ó fẹ́ báyìí ṣùgbọ́n a gbọ́ wípé Pasuma kò tíì ní obìnrin kan ní pàtó báyìí tó fẹ́ fẹ́ sílé èèyàn pé láti jọ ṣègbéyàwó tá a sì gbọ́ pé kì í ṣe ọ̀rọ̀ nǹkan tí yóò yá kíákíá ìyẹn ọ̀rọ̀ ìyàwó Alabi Pasuma. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà Pasuma máa tutù àṣírí ńlá kan ní ipa ẹ̀ tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀. Ọkùnrin náà ní ọmọ ìpínlẹ̀ Kwara tàbí Òrò táwọn èèyàn pé òun ó lóun kì í ṣe ọmọ ìpínlẹ̀ Kwara rárá o. Ó ní nítorí pé ìyá òun lòun mọ̀ dàgbà tó tóun dàgbà inú ṣe ń pe ara òun lọ́mọ ìpínlẹ̀ Kwara ìyẹn ọmọ bíbí ìlú Òrò ní ìpínlẹ̀ Kwara. Ó ní ìlú Ilé-Ifẹ̀ gangan ni òun o ọmọ Ọ̀ṣun lòun nítorí pé bàbá tó bí òun lọ́mọ ìyẹn Alàgbà Ọdẹtọ́lá ó ní láti ìlú Ilé-Ifẹ̀ ìlú ti wá oníṣẹ́ sì mọ̀ pé ìlú bàbá èèyàn lèèyàn yóò jẹ́ ìlú èèyàn o. Ó ní ṣùgbọ́n nítorí pé ìyá òun lòun gbẹ́júmọ̀ tó tóun dàgbà tó sì jẹ́ pé ọmọ ìlú Òrò ni ìyá náà ló jẹ́ káwọn èèyàn máa rò pé ọmọ Kwara lòun ṣùgbọ́n ní báyìí o òun kì í ṣe ọmọ ìpínlẹ̀ Kwara tàbí ọmọ Òrò ó ní ojúlówó ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ìyẹn orísun gbogbo ọmọ Yorùbá ìní òun ní ìpínlẹ̀ Ọ̀ṣun.